lóòótọ́ ni wọ́n ní kóòtù àti àwọn aṣòfin nìkan ni wọ́n lè sọgbà tí Natasha yóò padà. ọ́fíìsì akọ̀wé fúnlẹ́gbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí làbújá ti sọ pé òun kò lágbára láti sọ ìgbà tí sẹ́nítọ̀ tó ń ṣojú àwọn èèyàn agbègbè àárín gbùngbùn Kogi Natasha àpótí udoga yóò padà sílé ìgbìmọ̀. àtẹ̀jáde kan látọwọ́ alákòóso ẹ̀ka ìròyìn ọ́fíìsì náà Bùlá Audu Biala sọ pé onírúurú nǹkan táwọn èèyàn ń sọ káàkiri lórí ọ̀rọ̀ náà tako ojúṣe ọ́fíìsì náà. ó ní ọ̀rọ̀ ìṣàkóso nìkan ni ọ́fíìsì akọ̀wé ilé-ìgbìmọ̀ aṣòfin wà fún, gbogbo rẹ̀ ló sì wà nínú àkọsílẹ̀ ìwé òfin ọdún 1999 tí orílẹ̀-èdè yìí ń lò. Audu sọ síwájú pé ọ́fíìsì akọ̀wé ilé kò ní àṣẹ láti yẹ ìpinnu àwọn aṣòfin lọ́wọ́ wò, bẹ́ẹ̀ ni kò lágbára láti yí ìpinnu àwọn aṣòfin padà. tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 6 oṣù kẹta ọdún yìí ni àwọn aṣòfin sọ pé kí Natasha lọ rọ́kúnlé, ó sì gbìyànjú láti padà sílé ìgbìmọ̀ aṣòfin àgbà padà lọ́jọ́ 4 oṣù kẹsàn-án ọdún yìí, ṣùgbọ́n tí wọn kò jẹ́ kó wọlé. Audu sọ pé gbogbo lẹ́tà tí Natasha kọ sí ilé ní ọ́fíìsì náà fi jíṣẹ́ fáwọn sẹ́nítọ̀, ṣùgbọ́n àwọn kò lágbára láti sọ pé kó wọlé. àwọn aṣòfin àti kóòtù nìkan ló lè sọ bẹ́ẹ̀.